alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'ina wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba àlékè ọlá, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún annabi wa sallallahu alaihi wasallam, gbogbo àwọn ará ilé annabi, àwọn sọ̀hábí annabi, gbogbo àwọn tí wọ́n gbà fún annabi láyé annabi, Ọlọ́run dákun bá ní kẹ́ gbogbo wọn. Àwọn tí wọ́n ti lọ lójú ọ̀nà t'Ọlọ́run t'Ànábì, Ọlọ́run dákun má ṣàlàyé bá ní kẹ́ gbogbo wọn. Ẹ̀yin olùtẹ́tí sí wa alápọ̀nlé, ẹ káàbọ̀ sórí ètò wa Al-Istiqama, ibi tí a ti máa ń mú ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékè ọlá wá lóòrèkóòrè sí etí gbọ́ yín. Abẹ́ Ọlọ́run ọba àlékè ọlá, etí tí ẹ fi ń gbọ́ wa, Ọlọ́run má jẹ́ ó di ànáwó lé lórí. Ojú tí ẹ fi ń wò wá, Ọlọ́run má jẹ́ ó re lédè yín, ọlá àti tóbi Ọlọ́run. Inshallah rahman, gẹ́gẹ́ bí ìdájọ́ Ọlọ́run ọba àlékè ọlá lórí gbogbo ayé pátá lérí tí ń ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ prógrámù wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn wáàsí wa lágbára Ọlọ́run lọ́dún yìí online ni yóò jẹ́ jùlọ, torí wípé ìdájọ́ Ọlọ́run béèyàn bá jẹ́ tí ń tẹ̀lé t'Ọlọ́run t'Ànábì, kò síbi t'Ọlọ́run ọba àlékè ọlá gbé kà tí ò ní báyàn lára mu. So inshallah rahman, orí agbègbè yìí ńlá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wáàsí wa lọ́dún yìí. So a rọ gbogbo ẹ̀yin tí ẹ máa tẹ́tí sí wa, ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run ọba àlékè ọlá lára wa, ẹ máa bá ní faradà bó ṣe máa ní ọdún yìí. Abẹ́lọ́ nínú àánú rẹ̀, Ọlọ́run mọ́sálàì ṣe ní okùnfà dáadáa, Ọlọ́run ṣe ní sábàbí dáadáa, Ọlọ́run ṣe ní nǹkan tẹ́mi àti yín ó ṣe tá a fi lọ́gbà àlìjánnà Ọlọ́run ọba àlékè ọlá wọ̀. Wala ma sha Allahu la quwwata illa billahi al-aliyyil azim. Ntí a fi bára wa sọ̀rọ̀ lónìí, gẹ́gẹ́ báwọn bàbá wa nílẹ̀ Yorùbá ṣe máa ń sọ wípé aṣọ ìgbà ni a máa dá fún gbà. Òun náà ni ọ̀rọ̀ tó ṣe pàtàkì jùlọ pẹ̀lú àlejò pàtàkì tí ń bọ̀ wá kí gbogbo àgbáyé láìpẹ́ yìí. Òun náà ni Ramadan. A jẹ́ pé ọ̀rọ̀ tó níbàámu jù téèyàn lè sọ láwọn dèdè àsìkò tá a wà yìí, ó ní kó máa ṣàlàyé nípa nǹkan tó bá jọ mọ́ oṣù Ramadan. Tó bá wá rí bẹ́ẹ̀, ìdí eléyìí náà ni àwa náà fi mú àkọlé ọ̀rọ̀ wa tí a pè ní àwọn ìdájọ́ ààwẹ̀ Ramadan. Àwọn ìdájọ́ ààwẹ̀ Ramadan. Àwọn ìdájọ́ náà ó pẹ̀ka, ọ̀kan nínú rẹ̀ òun la mú wá fún wa lónìí, èyí tí a pè ní báwo ni ààwẹ̀ Ramadan ṣe máa ń jẹ́ gbígbà, tàbí ká sọ pé báwo la ti ṣe bẹ̀rẹ̀ Ramadan. Eléyìí ni tí a fi dára wa lẹ́kọ̀ọ́ lónìí inshallah rahman. Kọ́lọ̀nkọ́lá kọ́ má ṣe ní bàlẹ́jọ́ ọbú fáwa tá à ń sọ, kó sì má ṣe ní bàlẹ́jọ́ ọbú gbogbo títí ń gbọ́ káàkiri àgbáyé, ọlá àti tóbi Ọlọ́run. Èyí tí ò ní ìyàn jíjà náà, ó ní pé Ọlọ́run ọba àlékè ọlá ó ti ṣe ààwẹ̀ gbígbà lọ́ranyàn. Ààwẹ̀ Ramadan nìkan ńlọ́jọ́ ọ̀ranyàn nínú gbogbo ààwẹ̀. Báwẹ̀ ṣe pọ̀ tó tá a lè gbà láyé tá a wà yìí, ààwẹ̀ tí ń bẹ nínú Islam tá a lè gbà tá a gbà lé dáadáa lé lérí ọ̀pọ̀ rẹpẹtẹ. Ṣùgbọ́n ètò jẹ́ ọ̀ranyàn tó jẹ́ yí pé àtọ̀dọ̀ Ọlọ́run ni, tí èsì ètè èèyàn dá sí rè èèyàn lọ́rùn, ó ní Ramadan. Ọ̀ranyàn ní ààwẹ̀ Ramadan. Ìdájọ́ gbígbà rẹ̀ fún gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó ní làákàyè tó sì ti bàlágà, tó sì jẹ́ pé nǹkan kan nínú tí máa ṣèèyàn téèyàn fi gbààwẹ̀, torí pé a ní àwọn al-a'dharu al-mubiha so lil iftar. A ní àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ síyàn táwẹ̀ òfin ní téèyàn lè fi jọ̀sán, táwẹ̀ òfin ní jọ́nà àyàn síyàn lọ́rùn aláwọn àyàn. A jẹ́ pé tí kankan nù rẹ̀ ọba ti ṣẹlẹ̀, èèyàn jẹ́ mùsùlùmí ẹni, ẹlẹ́ẹ̀kejì èèyàn jẹ́ ní tó ti bàlágà, ó di méjì, èèyàn dẹ̀ ní làákàyè, ó di mẹ́ta. Àwọn nǹkan tí sì máa ṣẹlẹ̀ síyàn yálà téèyàn òfin ní nírun àbí tí èèyàn òfin lè gbààwẹ̀ kò ṣẹlẹ̀ síyàn, a jẹ́ pé ààwẹ̀ gbígbà ó ti dọ̀ranyàn fún ẹni bẹ́ẹ̀. Allah subhanahu wa ta'ala ń sọ fún wa nínú Al-Qur'an ní àyà tí máa gbajúmọ̀ kọjú táwọn èèyàn máa ké dédé àsìkò yìí gan, wípé
أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ọlọ́run ọba àlekí ọlá ń sọ fún wa nínú àyá yìí pé yá ayyuhal ladhina amanu, ọlọ́run ni mo pe ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ lódodo, ẹ̀yin mùmínì. kutiba alaykumus siyam, ọlọ́run ní a ṣe ààwẹ̀ gbígbà a ṣe lọ́ranyàn fún yín. ara àwọn gbólóhùn tí wọ́n fi máa ń sọ pé nǹkan di ọ̀ranyàn ó ní kútìbá wà. gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe sọ́nà àwọn ọ̀ràn nínú àwọn hadithi míì táwọn náà lò bẹ́ẹ̀. àmọ́ àwọn àfáà wa àwọn oní usul wọ́n jẹ́ kó yé a wípé ara àwọn gbólóhùn tí wọ́n lè lò tí nǹkan tí wọ́n lè lò tí ó máa túmọ̀ wájibù tí ó máa túmọ̀ fardu ó ní gbólóhùn kátàbà ńlọ́wà. ajẹ́pọ̀lọ́ ní kútìbà alaykumus siyam, a ṣe ààwẹ̀ gbígbà a ti ṣe lọ́ranyàn fún yín. kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. kama kutiba a sí ní agbọ̀nrín pa fẹ́ túbẹ̀ gangan kàmọ́ yẹn, àmọ́ wọ́n lè tú pé kàmọ́ lè ta'lil nítorí pé a ti ṣe lọ́ranyàn fáwọn tó ṣáájú yín. kìí ṣẹ̀yin nìkan, kìí ṣàwọn àjọ ànábì nìkan lọ́lọ́run ọba àlékè ọlá ṣààwẹ̀ Ramadan lọ́ranyàn fún. àwọn kan náà ti gbà ṣáájú tiwa náà, ó lè ní bí wọ́n ti ṣe gbà. tàbí ká pé torí pé ọlọ́run ti ṣe lọ́ranyàn fáwọn tó ṣáájú fún wa, ọlọ́run wá mú ìdí tó fi sọ bẹ́ẹ̀ pé tó fi ṣe lọ́ranyàn wáyé pé la'allakum tattaqun, kẹ́ ẹ lè bẹ̀rù ọlọ́run. àwọn eléyìí ni àǹfààní àwẹ̀. àǹfààní wo gan ni àwẹ̀ fẹ́ ṣe fún wa? àǹfààní wo ló fẹ́ ṣe? àwọn àfáà wa míì ló tún máa bá ní sọyún inshallah rahman. àǹfààní oṣù Ramadan wọ́n máa sọ fún wa. àmọ́ tó ní òun gangan ni báwo gan là á ṣe sọ pé àwẹ̀ gbígbà ti dé o. ìdájọ́ àwẹ̀ gbígbà òun ni pọ́nranyàn ni pẹ̀lú àyà yẹn àti hadisi anabi wa sallallahu alayhi wa sallam tó sọ wípé nínú hadisi tí Abu Hurairah tí wọ́n gbà wá radiyallahu ta'ala anhu, ó ní pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wípé atakum Ramadan shahrun mubarakun faradallahu azza wa jalla alaykum siyama sallallahu alayhi wa sallam. tẹ́ẹ̀dẹ́ parí hadisi yẹn, òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé atakum Ramadan, oṣù Ramadan yìí ó ti wá bá yín. shahrun mubarakun, oṣù alápọ̀nlé òun ni, oṣù àbùkún, oṣù alálùbáríkà ni. ẹ̀gbọ́ faradallahu alaykum siyama, ọlọ́run ọba àlékè ọlá ó ṣe ààwẹ̀ gbígbà rẹ̀ ó ṣe lọ́ranyàn fún yín pẹ̀lú ìdí méjì. ó jẹ́ kó yá pé àsọ̀ranyàn ni, kìí ṣe nǹkan téèyàn lè fi sílẹ̀ láì ṣe. ọlọ́run gbogbo àpadà sí ibú tí máa ń mú ẹni tó pé, ẹni tí gbogbo májẹ̀mú kó gbààwẹ̀ tó pé sí la tí òfin ní lè gbà, ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sẹ́mi àtolùgbọ́ mi. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ọlọ́run ní jẹ́ ó ṣẹlẹ̀ sí yín ọlá títóbi ọlọ́run. tó bá wá rí bẹ́ẹ̀, a ti mọ̀ pọ́nranyàn ni. ọ̀rọ̀ kejì tí a sọ òun ni wípé bima yathbutu shahru Ramadan, kí ni nǹkan tí máa sọ fún wa pé Ramadan ti dé o, ẹ gbọ́dọ̀ gba àwẹ̀ rẹ̀, Ramadan ti dé, àwẹ̀ rẹ̀ ti dọ̀ranyàn fún wa. ìkan nínú nǹkan méjì ni. aláwọ̀kọ́ kí n tó máa lọ ká tó máa sọ̀rọ̀ bá lọ, inú nǹkan tó kílíà jù yẹn náà dájọ́ ẹni bá ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ àti bá ṣe parí rẹ̀. ẹ dákun gbogbo ẹni tó bá jẹ́ pé ìmọ̀ dá wàhálà alẹ̀ láwùjọ nítorí ìjọ lórí àbí nítorí kan lè tẹ̀lé mi, àmọ́ bẹ́ẹ̀ nítorí tọlọ́run ẹ fi tikun yín lẹ́jà tẹ̀lé tànàbí, ẹ fi tọwọ́ yín lẹ́jà tẹ̀lé tọlọ́run.
ẹ fi tọwọ́ yín lẹ̀ tẹ̀lé tànábì sallallahu alayhi wa sallam torí pé Ọlọ́run ọba àlékè ọlá ti jẹ́ kó yé a wípé man ata ar-rasula ẹ̀ ń bá ti tẹ̀lé ní tànábì sọ ẹ̀ ń bá ti tẹ̀lé tànábì tó ṣe faqad ata Allah ó ti tẹ̀lé tọlọ́run náà ó ti tẹ̀lé tọlọ́run a jẹ́ pé ìtẹ̀lé tọlọ́run ó ní tẹ̀lé tànábì ìtẹ̀lé tànábì náà ní tẹ̀lé tọlọ́run ẹ dákun Ọlọ́run ọ̀dàkọ yín á gbọ́rọ̀ ẹnu yín á gbọ́ tí yín á gbàṣẹ sí yín nígbà tó bá níbàámu pẹ̀lú tọlọ́run tànábì ni anábì sallallahu alayhi wa sallam wọ́n ti ṣàlàyé bá ṣe máa wẹ̀ anábì náà gbààwẹ̀ kí ló dé tá a padà sí bá anábì ṣe gbà àwọn sàábì anábì tí wọ́n bá anábì láyé gbààwẹ̀ kí ló dé tá a ló bá wọn ṣe lò ó ẹ dákun àwa mùsùlùmí eléyìí náà ń jẹ́ challenges kí ló dé lọ́dọọdún nǹkan sálẹ̀ á máa rújú lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá oṣù kan oṣù Haúsá oṣù kan oṣù nọ́ọ̀tì ta ló bá yín sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti mú tànàbí sọ tó bá ti mú wa a gbọ́dọ̀ jọ tẹ̀lé ni o olórí gbogbo wa pátá ní Nàìjíríà tó gbọ́dọ̀ sọ kó rí báyìí tẹ́nìkan kan ò gbọ́dọ̀ jáyàn tí ó bá ti lè takò tọ́lọ́run tànàbí náà ni o òun náà ni Sultanul Muslimin ẹ gbọ́ ọba àwọn sultanu wa tá a mọ̀ Sultan of Sokoto Alhaji Saad Abubakar Ọlọ́run ọba àlékè ọlọ́jẹ̀mí wọn ogun àwọn ni wọ́n lè sọ yí pé báyìí lórí tó sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ lókùrú gbà táwọn náà bá sì ti dúró ní ọgbà tànàbíà tí wọ́n tayọ tọ́lọ́run tí wọ́n sì tayọ tànàbí sallallahu alayhi wa sallam tó bá rí bẹ́ẹ̀ bó la ṣe gbààwẹ̀ ìkànnú ọ̀nà méjì ni kò pọ̀ kó ṣe ń tó lé ọ̀rọ̀ tó yanjú jù lọ́rọ̀ àwẹ̀ jẹ́mẹ̀ ọ̀rọ̀ tó yanjú jù ni ìkànnú méjì ìmọ̀ kárọ́sù kí ṣàbánù bá ti dọ̀ndì 29 kí magribi tó tàbí táìmù tí oòrùn bá ti wọ̀ láàrin tó oòrùn fi wọ̀n ká tó pèrún náà ni àti rí ń taari information ti circulate gbogbo ayé so inú kọjá pé lẹ́yìn wọn ni ẹnẹ́nu a ó ká ṣe ikmalul idda tí nǹkan kan bá ṣẹlẹ̀ tá a bá rọ́ṣù kódà kò nídìí ká máa tàkálàfà kò nídìí ká máa tàná tọ́ à kákan rọra kaṣà àbánu wa kó dẹ̀ pọ́gbọ̀n ló bá tán eléyìí ní tí ṣẹ̀rẹ́ ìsìláàmù gbé wá o in tí ìsìláàmù gbé wá ní ìní in tó gbé wá náà a jẹ́ pé kárí oṣù eléyìí sì ṣẹlẹ̀ dáadáa láyé ànábi sallallahu alayhi wa sallam nígbà tí ànábi sallallahu alayhi wa sallam ọ̀sọ̀ lọ́rọ̀ ó lò ní sẹ́sí ànábi ní sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi fa in gubbiya alaykum riwaya kanu fa in gubbiya alaykum fa akmilu iddata sha'bana 30 sallallahu alayhi wa sallam ànábi ní sumu li ru'yati ẹ máa gba àwẹ̀ tẹ́ bá ti rí lè tẹ́sù li ru'yatihi híhun ìlàlù ni ẹ gba àwẹ̀ tẹ́ bá ti rí lè tẹ́sù wa aftiru li ru'yati ẹ máa sínú ẹ̀kọ́ rí pé àwẹ̀ ti tẹ́ kéde rẹ̀ bá a bá ti rọ́ṣù lọ́bá tán ṣùgbọ́n fa in gubbiya alaykum tó bá wá jẹ́ pé ojú ọjọ́ kùrukùru bò tí wọ́n gbóṣù pamọ́ tọ́nà ọba àlékè olóòṣè ní rírí ànábì ọ̀dà ọláàmú kò fi síbi tó lágbára jù fún wa pé ẹyin nígbà wọn ò ti arọ́ṣù ká lọ mọ́ no kò nídìí in gubbiya alaykum fa akmilu iddata sha'ban ẹ lọ rèé ka ṣàbánù yín kó pé ẹ lọ ka ṣàbánù yín kó ṣe kínú kọ́pọ́gbọ̀n lọ́ba tán hadithi pọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ti ṣàlàyé eléyìí fún wa nípa bí a sì máa ṣe kíni o bá ti máa rí oṣù Ramadan ẹlẹ́ẹ̀kejì tí a mú bí eléyìí ó ní pé báwo la ṣe máa gba ọ̀rọ̀ tàbí àwọn tí wọ́n bá láwọn róṣù bó ni àyàn mélòó ló lè sọ fún apó òun róṣù tá a fi bẹ̀rẹ̀ àwẹ̀ tá a gbà lọ́wọ́ ẹ̀ tọ́rọ̀ bá rí bá nẹ́ẹ̀nẹ̀ ọ̀rọ̀ ń bẹ láàrin ìkànnù méjì táwọn onímọ̀ sọ gbogbo táwọn onímọ̀ náà bá sọ pátá àwọn gan dúró lórí pé ètò bá ti bá tọ́lọ́run tànábì múnú rẹ̀ ní ká máa tẹ̀lé wọ́n ní ìmáàmù wa ìmáàmù Malik alayhi rahmatullah bàbá ní pé èèyàn méjì ńlá gbọ́dọ̀ rí tí ó wàá sọ fún wa wípé àwọn róṣù ẹ gbọ́ mi dáadáa àwọn nìkan ní ọlọ ọbẹ̀ wọn
so qiyasan ala shahada torí pé shahadatu alal ilal òun nìyẹn náà wípé ẹjẹ́ àgbẹ̀ yìí pé ẹni tí ó wàá jẹ́rìí tá a bá léèyàn fẹ́ wàá jẹ́rìí èèyàn méjì ló gbọ́dọ̀ jẹ́rìí ìdọ̀ ọkùnrin kan tàbóbìnrin méjì àwọn tó máa ń jẹ́rìí lórí nǹkan nìyẹn nínú kóòtù tọ́yì àwọn dúró lórí pé ẹni tí ó wàá sọ fún wa pé òun róṣù ó gbọ́dọ̀ jẹ́ èèyàn méjì ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn náà sì rí hadith kan bẹ tánàbí sallallahu alaihi wasallam tó sọ fún wa wípé ẹ gba àwẹ̀ tẹ́lẹ̀rì méjì tó jó ń déédéé bá ti wá sọ fún yín ẹ sì túná tẹ́lẹ̀rì méjì tó jó ń déédéé náà bá ti wá ṣe kíni o tó bá ti wá sọ fún yín ọ̀rọ̀ tí wọ́n ń bẹ̀ wọ́n ní ihtiyat ká tó ṣe ihtiyat kọ́ mọ̀ jẹ́ pé àwọn yẹn wá parọ́ tọ́yè ama Imam Shafi'i wa Abu Hanifa alayhima rahmatullah Imam Shafi'i àti Imam wa Abu Hanifa Bashir ibn Nu'man ọlọ́mọsálá ìbánikẹ́ gbogbo wọn tọ́ àwọn náà sọ fún wa wípé àwọn náà jẹ́ ó yé a wípé súnmọ́ liruyati yìí tí Ànábì sallallahu alaihi wasallam sọ yẹn wípé ká gbààwẹ̀ tá a bá ti rí létésù yẹn a lè gba ẹ̀rí ẹnìkan oṣó àwọn jẹ́ ó yé a wọ́n lẹ́rìí ẹnìkan oṣó Imam Málíkì lẹ́rìí èèyàn méjì pẹ̀lú ẹ̀rí wọn tí mo sọ lọ yẹn àwọn lẹ́rìí ẹnìkan oṣó ti tó wọ́n ní kílẹ̀ ẹ̀rí ti yẹn wọ́n ní ẹ̀rí tí wọ́n ò lè fíìlù nàbí sallallahu alaihi wasallam ìntànàbí gangan ṣe fún rárá rẹ̀ a jẹ́ pé a rí nǹkan méjì a rí alifíìl a sì rí alqawl a rí alifíìlù walqawlu a rí sẹ́tànàbí gangan ṣe a sì rọ́lọ́ tànàbí sallam tó ṣe kẹ́ni o tó múlẹ̀ alifíìlù ahyanan aw alifíìlù aqwa min alqawl alifíìlù aqwa min alqawl in tànàbí bá ṣe tànàbí bá sọ nǹkan kan lẹ̀ báyìí tànàbí tún wá ṣe nǹkan èyí tànàbí bá ṣeun ó lágbára jù tànàbí sọ lásán lọ tí ò ṣe gẹ́gẹ́ bá àwọn onímọ̀ ṣe sọ àmọ́ àwa nídìí káwá sọ wípé eléyìí lọ́rọ̀ tó dájú eléyìí ló ṣe kinní kan àwọn àfáà wọ́n ní pé idha amkana al-jam'u fala tarjih tá a bá ti lè jẹ́ ipa lè kó ọ̀rọ̀ méjì pọ̀ mọ́ra wọn kò ní ìdí ká gbà pé kan ló dájú eléyìí ni ò dá rárá a jẹ́ pé mọ́síálà tó wà sáhàdà ká gbà wípé níbẹ̀rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam ó lo ẹ̀rí èèyàn kan bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú àhàdísì tó pọ̀ nínú rẹ̀ ó ní àdísì Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu ó ní wípé tàrọ annasu lihilala ó láwọn èèyàn ń wo hilal àwọn èèyàn ń wo wọ́n ń wo kálukú jọ ń wá kálukú wọ́n sì rí fa akhbartu bihi rasulallahi sallallahu alaihi wasallam mo wá lọ rẹ̀ sọ fún Ànábì fún rárá mi wípé anni ra'aytuhu wípé èmi rí létésù fún rárá rẹ̀ lọ́lọ́ sọ fún Ànábì ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ fasọ́ọ̀mọ́ wa amara an-nasa an yasumu Ànábì sallallahu alaihi wasallam ó gbààwẹ̀ ó sì tún pa àwọn èèyàn náà láṣẹ wípé kí wọ́n gbààwẹ̀ bákan náà ni hadisi Àrọ̀bí ètò ọlọ́ba Ànábì sallallahu alaihi wasallam pé òun rí oṣù lárúbáwò kó tọ́lọ́ba Ànábì Ànábì sì bìí lẹ́rẹ̀ pé sọ gba ọlọ́ọ̀ba àlékè ọlá gbọ́ ó ló ń gbàgbọ́ sọ jẹ́rìí pọ́kàn ni ó ló ń jẹ́rìí ọgbẹ̀mí Ànábì náà bọ̀ ó ló ń gbà Ànábì sallallahu sọ pé wọ́n Bìlálù kéde fáwọn èèyàn kí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ Ànábì náà bẹ̀rẹ̀ àwẹ̀ a jẹ́ pé pẹ̀lú eléyìí a lè lo ẹ̀rí ẹnìkan tó bá wá bá wa pọ̀ ń rí létésù a lè lo ẹ̀rí ẹnìkan eléyìí gangan lọ̀rọ̀ tó dáa jùlọ gẹ́gẹ́ bí pé Ànábì gangan sallallahu alaihi wasallam ó ní wọ́n ṣe inshallah rahman nínú àkọ́tún wá sí wa tí tó ń bọ̀ a máa tẹ̀síwájú pẹ̀lú àkọlé tí a pè ní ìdájọ́ ààwẹ̀ Ramadan níparí abẹ́lọ́ nínú àánú rẹ̀ Ramadan ọdún ilé ọlọ́njọ́ bí mi àti yín láyé o mẹ́jẹ̀ á fi ìnira gba ọlá títóbi Ọlọ́run àpé marhaba bika ya Ramadan marhaba bika ya Ramadan marhaba bika ya Ramadan marhaba bika ya Ramadan akírọ̀ mọ́dánà kú àbọ̀ látẹ̀sìn oṣù àpọ́nlé.